bàbá wa Adélabú Mẹ̀kẹlẹ́mẹ́s tó bá jẹ́ pé ọ̀rọ̀ pé á di gómìnà nípìnlẹ̀ Ọ̀yọ́ níbẹ̀ lọ́kàn wọn, àsìkò sì wà báyìí kí wọ́n fi ipò yẹn lẹ̀ kí ẹlòmíràn bọ́ síbẹ̀. Lẹ́ka security ẹ rí i pé àjogúnbá tó le ni, bá a ṣe ń gùn bẹ́ẹ̀ là ń rùn, bá a ṣe ń gùn bẹ́ẹ̀ là ń rùn. Ká máa tò sílé epo ìyẹn ti kú ń bẹ̀ látìgbà náà, àtò sílé epo mọ́. Bóyá ọdún Iléyá dé ni, ọdún Christmas dé ni, àtàwọn ọdún míì ni. Tàbá ní ká wo gbogbo ìpínlẹ̀ tí bẹ Nàìjíríà, kò sábà sí ìpínlẹ̀ tẹ́ẹ̀nì bá ọwọ́ federal government. Lórí ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ wípé tàbá ní ká fi ọ̀rọ̀ iná ọba ká fi ṣe ìgbéléwọ̀n nípa àṣeyọrí ààrẹ ilẹ̀ wa Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, wọ́n ní pé àwọn èèyàn yàrí wípé wọn ò ṣètò. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwòye, tàbá ní ká wo àwọn ẹ̀ka yòókù tí ààrẹ ń darí, ẹ já bẹ̀rẹ̀ láti ibi ẹ̀ka epo rọ̀bì. Ẹ rí wípé gbogbo ohun tó lè jẹ́ kí Nàìjíríà kó jàǹfààní dáadáa ni ààrẹ ṣe ń bẹ̀. Alákọ̀ọ́kọ́ òun ni wípé wọ́n yọ owó ìrànwọ́ tí àwọn kan ń kó ná kó lórí epo rọ̀bì. Lẹ́yìn ìgbà yẹn wọ́n jẹ́ kán àwọn tí wọ́n ń ra epo rọ̀bì gbà pé owó náírà làwọn fi máa rà. Láti bẹ̀ ẹ rí i pé ká máa tò sílé epo ìyẹn ti kú ń bẹ̀. Látìgbà náà àtò sílé epo mọ́. Bóyá ọdún Iléyá dé ni, ọdún Christmas dé ni, àtàwọn ọdún míì ni tẹ́lẹ̀ ilé epo òun láàmú tò sí. Ẹ rí i pé ìyẹn ti kú ń bẹ̀. Bákan náà ni owó tí wọ́n ń ta jálá epo petrol ìyẹn 1 litre ló bẹ̀rẹ̀ sí ní já wálẹ̀ láti 1,001 ó di 900 títí nísìnyí kò pé 800 naira mọ́. Ìyẹn bẹ́ẹ̀. Tàbá ní ká wo ẹ̀ka ti infrastructure ìyẹn ti ìtúndùṣe sí, tàbá ní ká wo gbogbo ìpínlẹ̀ tí bẹ Nàìjíríà, kò sábà sí ìpínlẹ̀ tẹ́ẹ̀nì bá ọwọ́ federal government tàbí kó jẹ́ pé state náà ní í ṣe pẹ̀lú ìrànlọ́wọ́ federal government ń bẹ̀. Ó túmọ̀ sí wípé àwọn ẹ̀ka tí mò ń sọ yìí Bọ́lá Ahmed Tinubu wọ́n rí ọwọ́ mú dáadáa. Àwọn tó ń káwo ti ọ̀rọ̀ oúnjẹ food security, ẹ rí i pé Nàìjíríà ìgbà kan owó oúnjẹ ó lọ sókè gan, pàápàá jùlọ rice tó yẹ pé ló máa ń control price àwọn oúnjẹ yòókù, owó ẹ̀ ti já wálẹ̀. Àwọn tó ń káwo ẹ̀ka ti ètò ẹ̀kọ́ education sector, ẹ rí i pé ilẹ̀ wa Nàìjíríà a gbìyànjú ní apá àbẹ̀yẹn náà àti àwọn ẹ̀ka míì. So fún di eléyìí, ẹ̀ka tí náà bá yẹn nìkan ni àwọn èèyàn fẹ́ máa rí èébú ẹ̀yìn sí nípa ìjọba Bọ́lá Ahmed Tinubu. Èmi ò bá rọ ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ iná ọba Minister of Power Nàìjíríà bàbá wa Adélabú Mẹ̀kẹlẹ́mẹ́s, tó bá jẹ́ pé ọ̀rọ̀ pé á di gómìnà nípìnlẹ̀ Ọ̀yọ́ níbẹ̀ lọ́kàn wọn, àsìkò sì wà báyìí kí wọ́n fi ipò yẹn lẹ̀ kí ẹlòmíràn bọ́ síbẹ̀. Tó bá jẹ́ pé kinní kan ni wọ́n nílò tí àwọn ẹ̀ka aláṣẹ ìjọba ilẹ̀ Nàìjíríà yòókù tó yẹ pé àwọn tí wọ́n ń pèsè nǹkan yẹn fún wọn, bóyá àwọn tí wọ́n ń finance something like that, bóyá owó kan náà nílò kí wọ́n sọ. Torí pé ẹ̀ka yẹn nìkan ni a ti lè rí ẹnìkan tó lè sọ wípé Bọ́lá Tinubu ò gbìyànjú tó ní ẹ̀ka yẹn. Lẹ́ka security ẹ rí i pé àjogúnbá tó le ni. Ibrahim Lámúyè olórúkọ tèmi.